Okay, so the matter came up today, and we did address the court with respect to the progress that has been achieved so far. We informed the court, the effort the welfare officer has put in to get the facility, but we realized that it does appear that the welfare officer did not understand, or there is a clear misunderstanding of facts, intention of parties by the welfare officer, because what the welfare officer suggested does not represent the intention of the party. So in the light of that, we did inform the court, and we had suggested a number of facilities abroad that can conduct issue based to the welfare officer. And it was after that that the court now felt, okay, going forward, can we have 3 facilities suggested from our end, 3 facilities suggested from their own end, and the court will pick one. So the essence is that they will suggest 3 facilities for them, so that it won't be as if we had a predetermined facility if we are giving them one. The court, out of the 3 we've suggested, the court will pick one from us. Out of the 3 they've suggested, the court will pick one from them. Then the court will now pick an independent one. So what it means therefore is that we are having 3 different DNA tests, tissue based. By and large, the 3 results cannot lie. The 3 results must correspond if the integrity of the result is anything to be believed. So if there are discrepancy in any of those 3 results, then we will know that there is a foul play. So this is the position. So the court agreed with us, and the court has now adjourned to 10th of February for us to come with a verifiable facility overseas. And before we can suggest, we must have ascertained that indeed this facility can do tissue based, not a third party, because we have some facility that cannot do post-mortem DNA test. So that's just the outcome. One clarification, sir. Did the court establish which pathologist or who is going to take the sample? Okay, so as with respect to pathologists, we made it clear that our clients, the family of Aloba, have their reservation with respect to a government pathologist because of what transpired at the coroner inquest, where a pathologist purportedly came back with a result that come to be inconclusive. So we said we don't want, and we said we don't want to be in that situation again. And in order to clarify all of this, I made it clear that there are some facility overseas that have their own specialized pathologists in Nigeria. They have facility in Nigeria that takes sample for them. So in order to guarantee the integrity, we will get a facility that have their own pathologist that will take the sample directly. We are not going to rely on any pathologist from Roots or from Lagos State Teaching Hospital or whatever. I am not indicting them, but because of the technical history of what has transpired over the years, especially with respect to the autopsy of Mohbad, we cannot guarantee their own integrity. So, and the court agree with us. So with the pathologists and centers, everything should be submitted by next week. Technically, 10 days. On 7 days. On the 10th. 7 days. Okay. And of course, the entire process is going to be transparent. When they are taking the sample, will be transportation. There. When they are sending it, everything will be there. And with respect to the funding, my client is only funding his own and that of the courts. The respondent will fund their own. The court agree all of this with us. So. Baba, àwàkú akú ọ̀rọ̀ ọmọ. Aṣọ bẹ́ẹ̀ akọ̀dọ̀ akú yèdùn àti kọ́ sínú oṣù kejì ọdún báyìí. A tún yín ní pọ́ọ̀tù lẹ́yìn kí ló ṣẹlẹ̀ sà. Èmi ni ọjọ́ tí wọ́n fún ìgbẹ́jọ́ náà sí. Torí a wà níbí ní December time. Ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ yìí, ìlú abẹ́ kó yé wọn. Torí pé mo ti pinnu láti pé kí n ti ẹ̀bẹ̀ anybody sọ̀rọ̀ mọ́. Mo sọ̀rọ̀ yẹn ti sú mi. Èmi nìkan kọ́ mo wà lórílẹ̀-èdè. Ìgbọ́ orí ọ̀fẹ́ tí mo rí tí àwọn èèyàn ti ṣe ń súnmọ́ mi láti sọ pé kí ni nǹkan tó ṣe orí ọ̀fẹ́ ńlá ni. So mi gbọ́dọ̀ tún wá sọ pé kí ni ẹ tún béèrè lọ́wọ́ mi fún. Á jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín nípa ọ̀rọ̀ DNA. DNA eléyìí ó yàtọ̀
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi fáìlì wọ́n fi ń pe fàlí wọ́n fi fáìlì pé fàlí. wọ́n fi fáìlì wọ́n fi ń pe fàlí ó sáǹdì bákan náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjọra wọn. ìjọra wọn torí mo rí ọ̀pọ̀lọpọ̀ kí ló ń wá nǹkan tọ́mọ yẹn fi sílẹ̀ sáyé ó lè jẹ́ òun ni bàbá yẹn fẹ́ ó kọjá bẹ́ẹ̀ ohun tí mò ń wá ó kọjá bẹ́ẹ̀ a gbọ́dọ̀ túṣe ìgbésàlẹ̀ kòkò. àwọn kí lè ń wá dùn èyí lérè tí mò ń wá ni wípé ikú ọmọ yẹn láwá débi díẹ̀ ni pé kí ló pa Mohbad gan. ikú ẹ̀ láwá débi díẹ̀ ni ìdí tí mo fi sọ pé ẹlòmíì fi fáìlì pé fàní ó wá fi Dr. Adeleke wọ́n gbé Dr. Adeleke wọ́n gbé bàbá Mohbad wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ bàbá Mohbad. wọ́n ní sí grandpa o sí another grandpa wọ́n wá fi fáìlì wé fàní ọmọ tèmi kú mò ń wá ikú tó pa débi DNA à ń sọ ẹni tó wà láyé ṣé ṣe ń pẹ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ torí òpè ló fi ó kó jọra wọn náà ní tí òde yí ọ̀pọ̀lọpọ̀ ni pé èèyàn méjì ń jà sí nǹkan èmi fẹ́ ṣe ẹni yóò fẹ́ ṣe ó dé ó wá náà fẹ́ ṣe kò ṣe nírọ̀rùn ẹnì kẹta ló dá sí ẹnì kẹta tó dá sí yẹn a gbọ́dọ̀ gbọ́ ohun tó bá ń sọ lẹ́nu máa bàbá yóò ti ẹ̀gbọ́n ṣé yẹ kó jẹ́ kí Lagos ẹjọ́ kí la wá dọ̀dọ̀ Lagos State ìjọba ti dá sí ohun tí ìjọba dẹ̀ sí a máa ṣe agbára nílò mo ní. kí ni ìjọba sọ. ìjọba sọ pé díẹ̀ ni la fẹ́ ṣe yìí àwọn làwọn máa ṣe ìṣàkóso ẹ̀ ibi tí mo ti fẹ́ ṣe ó yé èmi ṣùgbọ́n ẹ̀dá fẹ́ ṣe fún ọlọ́kan òun ò mọ̀ sí ìjọba dẹ̀ sọ pé òun á ṣe tí ò ní sí ọ̀nà nǹkan nínú. ọkùnrin èyí náà èwo rọ̀ ẹ̀wò tádá yóò sọ pé òun á ṣe o ìwọ ò ní mọ̀ bẹ́ẹ̀ mi ò ní mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n at the end irú DNA tí èmi fẹ́ ṣe kọ́ ni ohun tó padà tó wá gbé jáde. kí lẹ́yìn fẹ́ ṣe. irú DNA ni mo fẹ́ ṣe ni pé òkú ọmọ yìí wà ní. n ò tiẹ̀ tí ì sin Mohbad báyìí. DNA ó wà pẹ̀lú ohun tí ó ń kì léèrí láti fi kọ́ sí ìgbà. wọ́n wá sọ jẹ́ pé wọ́n fi bàbá ṣe wọ́n fi irú DNA yẹn kó mo fẹ́ ṣe. ẹni tó sọ pé ó bí ọmọ yìí òkú ẹ̀rí wọ́n fi egungun ẹ̀kọ́ fi ṣe wọn ọ̀dà fi ṣe Nàìjíríà wọ́n lọ ṣe nínú òkè òkun ìyẹn ni mò ń. ṣùgbọ́n owó tí wọ́n fi ṣe yẹn ṣe èyí ṣe láti kólẹ̀ náà báwo. ìyẹn ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó sì wà pẹ̀lú mi kápẹ́ńtà ni kí ni mo ní ṣùgbọ́n fún àwọn tó fẹ́ mọ òtítọ́ tó sì dúró tì mí àwọn ló sọ pé àwọn máa ràn mí lọ́wọ́ fún un. so ẹni tí ò mọ nǹkan akọ̀dédé jí láàárọ̀ pé à ṣe díẹ̀ bàbá eléyìí tí ẹ sọ yìí ǹjẹ́ ti gbé yẹn síwájú ìjọba pé tó káwá tẹ̀ fẹ́ ṣe DNA yìí o ẹ jẹ́ ká mú nínú eegun ọmọ yìí ó sì wà lẹ́dá àti ìbò mọ́lẹ̀. ohun tí a gbé lọ nìyẹn ṣùgbọ́n ṣẹ̀mọ̀ bí ẹni tó fẹ́ sẹ́tù nǹkan a lè kọ́ ní ohun tó fẹ́ ṣe wọ́n ní ìwọ dúró àwọn máa ṣe ohun tí wọ́n sọ fún mi nìyẹn tí èmi dẹ̀ gbàgbọ́ pé ìjọba máa ṣe dáadáa lórí ọ̀rọ̀ DNA ṣùgbọ́n ojú alákànfin sọ́rí náà mo fi lajú lẹ̀ pé irú tí mo fẹ́ ṣe rèé nígbà tó fẹ́ gbé mi lọ sọ́nà míì sìn ní láti pariwo síta pé irú yẹn kọ́ mo fẹ́ ṣe rè wọ́n ní kéèmí wá wọ́n mú ẹ̀jẹ̀ mi kọ́ wá fún òkú àlẹ̀ ṣùkú sí fẹ́ nù. bàbá èyí báyìí sì ọ̀rọ̀ díẹ̀ náà fẹ́ sọ bí lẹ́yìn àbí ó tún nìkan mi tó máa jáde. ọ̀rọ̀ DNA náà fẹ́ sọ lé èyí ni wọ́n fi ìpàdé sí láti tún sọ̀rọ̀ nípa DNA agbẹjọ́rò mi wà níbí ọ̀sẹ̀ náà ti rí mi ò mọ púpọ̀ nínú tí ó wà nílẹ̀ lénìí because bí wọ́n ti sọ̀rọ̀ the other time wọ́n bí wípé a ti máa mú sample àkọ́pàdé lénìí láti mọ àbájáde but gbogbo ohun tí a fẹ́ ṣe kò tí ì ṣe èyí tó yanjú náà ìdí tí òfin yanjú ni pé ìjọba tó fẹ́ ṣe irú nǹkan fẹ́ ṣe kò ṣe irú ẹ̀ ní èmi bàbá ọmọ fẹ́ so ibi tí ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n ṣé ìyá ọmọ náà ìyẹn wù mí ṣé òun náà ti gbà pé ẹ ṣe DNA báyìí. kájọ wà ń bí ni. tó òun náà ti lè bí láàrin báyìí. èmi ò tí ì rí láàrin ìkájọ wà ń bí ìrọ̀ tà. kájọ wà ń bí. bàbá tí mo bá lè ti kú sí yẹn akọ̀wé bí abẹ́ ọdún méjì ó lé ọdún méjì sà. òkú ọmọdé ṣó yẹ kó di inú táyì. ṣùgbọ́n àwọn sọ pé èyí ni ọwọ́ yín ló wà èyí ni bàbá ẹ̀ ní òkú bàbá yẹn gan. ṣẹ̀rí ohun náà mo sọ pé kò yí ọ̀pọ̀lọpọ̀ lórí DNA ikú Mohbad náà wá débẹ̀. lọ́la nǹkan yẹn ta mọ́ pé ọ̀rọ̀ DNA ò ṣe DNA pẹ́ẹ́fẹ́ bí mọ̀ pé owó tó jáde
àbówó tó wà ńlẹ̀ àbówó tí Malian Records fẹ́ fún Mohbad kó má bàa bọ́ síbò míì ẹ ṣe sáré DNA yìí láwọn kan sọ nìyẹn o. wẹ́ ó kù wọ́n kọ́ lọ́hùn ó kù wọ́n ọ̀pọ̀ lọ́hùn. ó kọ́ lọ́hùn ṣe máa ní èdè sọ́ọ̀dù yẹn lọ torí ká tó di pé a sọ̀rọ̀ nípa DNA ó ní ọ̀rọ̀ tó ta mọ́ kí agbẹjọ́rò mi ti parí dá pé ìwákùwà làwọn àwọn tó bá sọnù níbẹ̀ ṣáá ni. so nínú ìwákùwà yẹn la wá débi DNA tí DNA bá yanjú. ìyá Mohbad kọ́lé ní bára ni. ìyá Mohbad ó wà ìgbà tá a máa ríra gbẹ̀yìn ó ti ń lọ bí oṣù márùn-ún báyìí láti tó bí oṣù márùn-ún ó tó bí oṣù márùn-ún ní àkókò yẹn oríṣiríṣi kan ni wọ́n sọ mo ti ẹ̀rí kó pàdé mi ní ilé ìtura kan ń jọkan oríṣiríṣi àwọn bọ́lọ́gà náà sọ pé wọ́n ní ìyá Mohbad ó ké wá búra sí bóyá mi ìbáyà Mohbad sùn ó rẹ́rìn ẹ̀rí ìyá Mohbad àti bàbá Mohbad ní òtí ẹjọ́ ṣé ọ̀rọ̀ wà nínú wọ́n lè bẹ̀rẹ̀ very concise ni. ohun tó bá wà wù ká ṣe ẹ̀yin lẹ sọ pé ìyá Mohbad bàbá Mohbad ẹ̀rí wọn lóòótẹ́ ẹ̀ wá ní kí n wá búra sí bóyá Mohbad ẹ wo. ṣùgbọ́n ṣé ó ṣe yẹ kí àsọyépọ̀ ó padà ṣẹlẹ̀ tí ṣe rí ohunkóhun ló lè ṣẹlẹ̀ Mohbad nìkan kọ́ la bí ọmọ mẹ́ta ló bí fún mi so ohunkóhun ló lè ṣẹlẹ̀ ẹ lè padà yanjú gbogbo ẹ̀. ohunkóhun ló lè ṣẹlẹ̀ mi ò rò àwọn tó kù mi ò rò wọ́n pin náà tí ọmọ bá ti wọ̀ ọjà tí ọmọ bá ti wọ̀ ó ní àpótí. ṣùgbọ́n báwọn olólùfẹ́ yín tó ń wò yìí kí lè fẹ́ sọ fún wọn. wọ́n tí mo kàn fẹ́ sọ fún ọ náà ni pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo orí ẹ̀ ní fi irú ẹ̀gbá o ṣùgbọ́n ohun tó ń pa mí lẹ́kún ọkàn ni àwọn kan fi ṣe content ohun tó ń polóko lẹ́kún àkàrọ̀ ní rẹ́rìn-ín. kí ni bàbá yìí wá kíbi ọ̀pọ̀lọpọ̀ tí a tún jẹ́ kìrìsìtẹ́nì ní kí ni bàbá yìí ń wá wọn ò mọ ibi tí bàtà tó ta mí lẹ́sẹ̀ rẹ̀ ọmọ Yorùbá gidi ni mí ohun tó ṣẹlẹ̀ yìí òun ṣe ohun tí èèyàn wọ́n lé gẹ̀gẹ̀ wọ́n ní ọjọ́ abárí ibi ni bí ń wọlé ó ti ṣe ohun tó yẹ kí n ṣe ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n adáfẹ́ mòótọ́ ṣàlẹ̀ tí wọ́n mòótọ́ náà mòótọ́ ikú ọmọ yìí láti wà dé rẹ̀ báyìí tí wọn tó bá ti bọ́ sí tìjọba wá lè lò wá lọ́la ni. ṣùgbọ́n ṣe fi dáhùn lójú pé lọ́dún yìí Mohbad apàlà wọlé ṣá tó ṣeé ṣe. mo ti sọ̀rọ̀ yìí nígbà kan wípé December tó kọjá yẹn èmi lè pa máa rí DNA yẹn yanjú lọ́lọ́ pinnu kú ọmọ yìí láṣìírí bó ṣe ní láàánú wọ́n tún àjọ ẹ̀ sí February látúwà yìí as soon as tí kìíní ìbá ti tó bá ti rí justice tó ti rí pé ọmọ wa rèé o òun ṣe ọmọ wa o the next kọ́kọ́ lọ fi lè polẹ̀ wọ́n fi bò láṣìírí ohun tó ń pa mí lẹ́kún ọkàn ẹlòmíà kọ́kọ́ kámẹ́rà bàbá yẹn kí ló tún dúró ṣe bàbá yẹn ó wá ń pààrọ̀ aṣọ tó jọra wọn ìyẹn mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn fi fáìlì ìwé fàlí orúkọ èèyàn ni fáìlì tó pe dọ́kúmẹ́ǹtì sí ni wọ́n máa ń gbé káàkiri ní ọ́fíìsì. ohun tó pa ọmọ mi lè ní wá wọ́n sọ pé ṣé DNA sí ìhà àwọn tó dẹ̀rẹ̀ pórí wọn pé ni o tó kàwé ni o àwọn náà ń gbé pé this man is. bàtẹ́ bá láwọn ọ̀rẹ́ bá lè máa ń dára yín ẹ bá ní gbogbo bẹ́ẹ̀. ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi níbi tí bá rí àwọn ọ̀rẹ́ ẹ̀ ládùúgbò gan àti rò pé ó ṣe ẹ̀kọ́ mọ̀ mí rí ni ìgbẹ́ tó máa ń dùn mí jù ní àwọn olóye bíi àwọn àgbàlagbà tí mo rí pé ó yẹ kó wù pé ṣẹ́ni ilé plan pé nǹkan tó báyìí tó ṣẹlẹ̀ sí inú ayé àwọn mú ọ̀rọ̀ yẹn wọ́n máa rí tagaite ní bàbá yẹn àwọn assume pẹ̀lú bàbá yìí kò yẹ kó lè ráṣọ wọ̀ kò yẹ kó lè bọ́ síta láti sọ̀rọ̀ báwọn ṣe fojú wo nìyẹn ṣùgbọ́n Ọlọ́run tí èmi gbẹ́kẹ̀lé ó kọjá bẹ́ẹ̀. nínú ìrìn àjò náà ni ẹ ti parí màmá yẹn tó sì màmá yẹn kí ni àjọṣepọ̀ yẹn àti wọn. oríṣiríṣi láti gbọ́ mọ́tò ọkọ ẹ̀ tó ń fẹ́ ń dà kan ló gbé fún bàbá bá ló ń ṣe kí nìkan yẹn báwo ṣe kọ́ rí. mo wá rí i pé òkun ni ilé ayé sà
ayé tí a wà yìí òkun ni o kò sẹ́ni tó lè wẹ̀ dá mo máa ń kíyèsí ọ̀rọ̀ bàbá kan bàbá yẹn tó bá ti ń ṣe program ó ní tó bá ti wà lójú ọ̀nà òun drive ni ó ní kó rí gbogbo àwọn driver yòókù yẹn bí ẹni tó rí wọn ò pé ó wá gbà pé ó rí ìwọ nìkan ló pé ìwọ tó rí ẹ pé yẹn wọ́n á máa ṣọ́ra wọ́n bá kọ́ gbé ẹ kò sí ẹni náà tó lè wà nílé ayé yìí olórin kan wá kọrin Alhaji Alabi Pasuma ó ní èso tó bá pọ́n láyé máa ń lẹ́kùn mọ́ o àwọn ọmọ tún ṣá léso tí ó pọ́n ẹni tó bá lógo láyé yọ lẹ́nu mo wá kíyèsí ọ̀rọ̀ yẹn máa ń tẹnu nǹkan tó máa ń mi ní inspiration gbà mí pé ẹni tó wẹ̀wù tó ya lẹ́yìn ọ̀run láyé ń fẹ́ irú mọ̀mọ́ yẹn ń sìn ó wòye kí lóun náà ṣe ní ẹ̀mí ọlọ́run fi sùn lọ́kùn láti pé kó wọn wá bá mi condition tí mo wà bẹ́ẹ̀ ó le bàbá yìí jí á lọ ọwọ́ kan mo tẹ̀lé wọn. ẹ ẹ̀ dẹ̀ mọ̀ wọ́n tẹ́lẹ̀ àbẹ́ fi wọ́n tẹ́lẹ̀ wọ́n kó oúnjẹ wá ibi tó fi mí sí wọ́n tún fi ọmọbìnrin kan fún pé ó máa sún oúnjẹ fún mi ẹ wo olú ọ̀sẹ̀ tó fún mi ṣùgbọ́n nígbà tí ayé máa dé kò síbi tó yìí sí tọwọ́ bọ̀ wọ́n ní wọ́n ti ń fẹ́ra wọn ní o wọ́n ti ń ṣe gbá ní o ẹ bàbá yẹn náà oríṣiríṣi náà sọ ṣùgbọ́n tí wọ́n wá rántí orin Pasuma yìí ọ̀rọ̀ yìí dàbí wáípà ni tí omi bá ń ó kàn ń bọ́ sí kí ni wọ́n ti sọ kẹlòmí lè rí bíàs ó lóun fi àmì kan tì mí wọ́n kàn sọ ohun tó wù wọ́n nípa mi láti gbé àwòrán mi báyìí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kán máa rántí pé Ọlọ́run wà lókè àdàbí tí n bá ṣe ohun tí wọ́n sọ níta gbòòrò tí a bá padà wá ṣe ọ̀rọ̀ DNA tó ti yanjú tó báyìí sà torí gbogbo àwọn tí wọ́n lọ tọ́jọ́ lójijì báyìí ó ní báyìí máa ń ṣe artist night gbogbo tó máa ń ṣe fún wọn tó nígbà tí èsì ìwádìí máa ń bí àsáré sinmi wọ́n máa ti yanjú ẹ̀ ṣé ẹ máa ṣẹ̀yẹ fún ṣá èbí bí ń bẹ̀rẹ̀ ṣé ó wà fún Mohbad tá bá pariwo kéèsì. ó pọn dandan sà torí irú ọmọ tó jẹ́ ṣùgbọ́n nígbà tí mo wọ ọ̀rọ̀ yẹn sà mi ò ní fẹ́ kí wọ́n sì sin Mohbad síbì kan ọkọ̀ gbé lọ síbì kan èmi máa gbé dé ìlú wa. Ọ̀yẹ́ ló máa lọ sùn àbí Ìkẹ́rẹ́ Èkìtì ló máa lọ sùn. ẹni tó bá nífẹ̀ẹ́ máa sọ fún gbogbo àgbáyé bí tá a fẹ́ sí rèé o àwọn tó bá nífẹ̀ẹ́. ilé lẹ̀ ń gbé lọ adélé kí ló fà á lẹ́fẹ̀ẹ́ gbé lọ ògbó ilé ni ògbó ìlú ni ògbó ìlú ni ó ṣe tí wọn lè fọ́ bùn ògbó Èkìtì ògbó Èkìtì ni. bàbá mi kan ló sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wà church ó ní kò sí ẹni náà tó lè sọ pé bí báyìí ni ẹbí mi sí odidi ọba àlú ni ó ní kò sí ẹni náà tó lè sọ pé bí báyìí ni kẹ́ bí mi sí nígbà mo wà kékeré náà mo máa ń sọ̀rọ̀ yẹn pé ó ti ẹ̀kọ́ bí mi sí London Amẹ́ríkà Canada ó ní kò sí ẹni náà láyé tó lè sọ pé bí báyìí ni kẹ́ bí mi sí ó ní ibi tí a bá wá bí wa sí gbàgbà fọlọ gbogbo ibẹ̀ ló jẹ́ àwọn ìdí àdìtúmọ̀ tó máa jẹ́ kí n sọ pé wọ́n á gbé òkú Mohbad délé nìyẹn máa délé. ẹ ṣe gan pẹ̀lú ògo Ọlọ́run gbogbo etí ẹ̀ ń ṣe yìí ẹ̀ níṣẹ́ lásán o lágbà Ọlọ́run Ọlọ́run á jẹ́ ó yọjú Ọlọ́run á jẹ́ ó yọrí sí rere ọmọ náà tá a padà wá fi ọwọ́ rí tá a sùn dáadáa àwọn tó wá kú lọ́wọ́ yìí náà wọ́n á yàn wá yanjú o orúkọ Jésù Olúwa wa ẹ ṣé o.